Lúùkù orí 20 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 17. Ó sì ṣe ní ijọ́ kan bí ọjọ́ wọn nì, bí ó ti ń kọ́ àwọn ènìyàn ní tẹ́ḿpìlì, tí ó sì ń wàásù ìhìnrere, àwọn olórí àlùfáà àti àwọn pẹ̀lú àwọn àgbààgbà dìde sí i. Wọ́n sì wí fún un pé, sọ fún wa, àṣẹ wo ni ìwọ fi ń ṣe nǹkan wọ̀nyí? Tàbí ta ni ó fún ọ ní àṣẹ yìí? Ó sì dáhùn, ó sì wí fún wọn pé, èmi pẹ̀lú yóò sì bi yín léèrè ọ̀rọ̀ kan, ẹ sọ fún mi. Bámtísìmù ti Jòhánù láti ọ̀run wá ni tàbí lọ́dọ̀ ènìyàn? Wọ́n sì bá ara wọn gbèrò wípé, bí àwa bá wípé láti ọ̀run wá ni, òun ó sì wípé, èéṣe tí ẹ̀yin kò fi gbà á gbọ́? Ṣùgbọ́n bí àwa bá sì wípé láti ọ̀dọ̀ ènìyàn, gbogbo ènìyàn ni yóò sọ wá lé òkúta, nítorí wọ́n gbàgbọ́ pé wòlíì ni Jòhánù. Wọ́n sì dáhùn wípé wọn kò mọ ibi tí ó ti wá. Jésù sì wí fún wọn pé, ǹjẹ́ èmi kì yóò wí fún yín àṣẹ tí èmi fi ń ṣe nǹkan wọ̀nyí? Nígbà náà ni ó bẹ̀rẹ̀ sí pa òwe yìí fún àwọn ènìyàn pé, ọkùnrin kan gbin ọgbà àjàrà kan, ó sì fi ṣe àgbàtọ́jú fún àwọn àgbẹ̀, ó sì lọ sí àjò fún ìgbà pípẹ́. Nígbà tí ó sì di àkókò, ó rán ọmọ ọ̀dọ̀ rẹ̀ kan sí àwọn àgbẹ̀ náà kí wọn kí ó lè fún un nínú èso ọgbà àjàrà náà, ṣùgbọ́n àwọn àgbẹ̀ lù ú, wọ́n sì rán padà lọ́wọ́ òfo. Ó sì tún rán ọmọ ọ̀dọ̀ mìíràn, wọ́n sì lù ú pẹ̀lú, wọ́n sì jẹ ẹ́ níyà, wọ́n sì rán padà lọ́wọ́ òfo. Ó sì tún rán ẹ̀kẹta, wọ́n sì ṣá a lọ́gbẹ́ pẹ̀lú, wọ́n sì tì í jáde. Nígbà náà ni olúwa ọgbà àjàrà wí pé, èwo li èmi ò ṣe? Èmi ò rán ọmọ mi àyànfẹ́ lọ, bóyá nígbà tí wọ́n bá rí i, wọn ò ṣojú ṣáájú fún un. Ṣùgbọ́n nígbà tí àwọn àgbẹ̀ náà rí i, wọ́n bá ara wọn gbèrò pé, èyí li àrólé, ẹ wá, ẹ jẹ́ kí a pa, kí ogún rẹ̀ kí ó lè jẹ́ tiwa. Bẹ́ẹ̀ ni wọ́n sì tì í jáde sẹ́yìn ọgbà àjàrà, wọ́n sì pa á. Ǹjẹ́ kí ni olúwa ọgbà àjàrà náà yóò ṣe sí wọn? Yóò wá, yóò sì pa àwọn àgbẹ̀ wọn nírun, yóò sì fi ọgbà àjàrà náà fún àwọn ẹlòmíràn. Nígbà tí wọ́n sì gbọ́, wọ́n ní kí a má rí. Nígbà tí ó sì wò wọ́n, ó ní, èwo ha li èyí tí a ti kọ̀wé pé, òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀, òun náà ni a sọ di pàtàkì igunlé. Ẹnikẹ́ni tí ó bá ṣubú lu òkúta náà yóò fọ́, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ṣubú lù yóò lọ́ lúlú. Àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé ń wá ọ̀nà àti mú un ní wákàtí náà, ṣùgbọ́n wọ́n bẹ̀rù àwọn ènìyàn, nítorí tí wọ́n mọ̀ pé ó pa òwe yìí mọ́ wọn. Wọ́n sì ń ṣọ́, wọ́n sì ń rán àwọn àmì tí wọ́n jẹ́ ẹlẹ́tàn fi ara wọn pe olóòótọ́ ènìyàn, kí wọn kí ó lè gba ọ̀rọ̀ rẹ̀ mú, kí wọn kí ó lè fi lé agbára àti àṣẹ bálẹ̀. Wọ́n sì bi í wípé, olùkọ́ni, àwa mọ̀ pé ìwọ máa sọ̀rọ̀ fúnni, ìwọ sì máa kọ́ni bí ó ti tọ́. Bẹ́ẹ̀ ni ìwọ kì í ṣojúṣàájú ẹnìkan, ṣùgbọ́n ìwọ ń kọ́ni lé ọ̀nà Ọlọ́run lé òtítọ́. Ó tọ́ fún wa láti máa san owóde fún Késárì tàbí kò tọ́? Ṣùgbọ́n ó kíyèsí àrékérekè wọn, ó sì wí fún wọn pé, èéṣe tí ẹ̀yin fi ń dán mi wò? Ẹ fi owó idẹ kan hàn mí. Àwòrán àti àkọlé ti ta ni wà níbẹ̀? Wọ́n sì dá a lóhùn pé, ti Késárì ni. Ó sì wí fún wọn pé, ǹjẹ́ ẹ fi ohun tí ṣe ti Késárì fún Késárì, àti ohun tí ṣe ti Ọlọ́run fún Ọlọ́run? Wọn kò sì lè gba ọ̀rọ̀ rẹ̀ mú níwájú àwọn ènìyàn. Ẹnu sì yà wọ́n sí ìdáhùn rẹ̀, wọ́n sì pa ẹnu wọn mọ́. Àwọn Sadusí kan sì tọ̀ wá, àwọn tí wọ́n wí pé àjíǹde òkú kò sí. Wọ́n sì bi í wípé, olùkọ́ni, Mósè kọ̀wé fún wa pé, bí arákùnrin ẹnìkan bá kú ní àìlọ́mọ tí ó lé aya, kí arákùnrin rẹ̀ kí ó ṣú aya rẹ̀ lópó, kí ó lè gbé irú dìde fún arákùnrin rẹ̀. Ǹjẹ́ àwọn arákùnrin méje kan ti wà, èkíní gbé ìyàwó, ó sì kú ní àìlọ́mọ, èkejì sì ṣú lópó, òun sì kú ní àìlọ́mọ, ẹ̀kẹta sì ṣú lópó, gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ni àwọn méjèèje pẹ̀lú, wọn kò sì fi ọmọ sílẹ̀, wọ́n sì kú. Níkẹyìn gbogbo wọn obìnrin náà kú pẹ̀lú. Ǹjẹ́ ní àjíǹde òkú, aya títa yóò ṣe nínú wọn? Nítorí àwọn méjèèje yóò ṣà ní ilé aya. Jésù sì dáhùn, ó sì wí fún wọn pé, àwọn ọmọ ayé yìí á máa gbéyàwó, wọ́n á sì máa fa ìyàwó fúnni. Ṣùgbọ́n àwọn tí a kà yẹ láti jogún ayé náà àti àjíǹde kúrò nínú òkú, wọn kì í gbéyàwó, wọn kì í sì fa ìyàwó fúnni, nítorí wọn kò lè kú mọ́, nítorí tí wọ́n bá àwọn áńgẹ́lì dọ́gba. Àwọn ọmọ Ọlọ́run sì ni wọ́n nítorí wọ́n di àwọn ọmọ àjíǹde.
ní ti pé à ń jí àwọn òkú dìde. Mósè tìkára rẹ̀ sì ti fi hàn ní ìgbẹ́ nígbà tí ó pe Olúwa ní Ọlọ́run Ábúráhámù àti Ọlọ́run Ísákì àti Ọlọ́run Jákọ́bù. Bẹ́ẹ̀ ni òun kì í ṣe Ọlọ́run àwọn òkú bí kò ṣe ti àwọn alààyè, nítorí gbogbo wọn wà láyé fún. Nígbà náà ni àwọn kan nínú àwọn akọ̀wé dá lóhùn wípé, Olùkọ́ni, ìwọ wí rere. Wọn kò sì jẹ́ bí léèrè ọ̀rọ̀ kan mọ́. Ó sì wí fún wọn pé, èéṣe tí wọ́n fi ń wí pé ọmọ Dáfídì ni Kristi? Dáfídì tìkára rẹ̀ sì wí nínú ìwé Sáàmù pé, Olúwa wí fún Olúwa mi pé, ìwọ jókòó lé ọwọ́ ọ̀tún mi, títí èmi ò fi sọ àwọn ọ̀tá rẹ di àpótí ìtìsẹ̀ rẹ. Ǹjẹ́ bí Dáfídì bá pè é lé Olúwa, òun hà sì ti ṣe jẹ́ ọmọ rẹ̀. Ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ní etí gbogbo ènìyàn pé, ẹ máa kíyèsára lọ́dọ̀ àwọn akọ̀wé tí wọ́n fẹ́ láti máa rìn ní aṣọ gígùn, tí wọ́n sì fẹ́ kíni lé ọjà àti ibùjókòó ọlá nínú sínágọ́gù àti ipò ọlá ní ibi àṣẹ, àwọn tí ó jẹ́ ilé àwọn opórun, tí wọ́n sì ń gbàdúrà gígùn fún àṣehàn. Àwọn wọ̀nyí náà ni yóò jẹ̀bi pọ̀jù.